Ẹ kálẹ́ o, ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tí í ṣọmọ àlè, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ ní bíbí ire. Olórí yẹ kọ́ lórí pé bíbí ire kò ṣe é fowó rà ó ti dájú, bíbí ire kò ṣe é fowó rà ó ti dájú, ìbí abíní kò dàbí ká túra ẹni bí. Ẹ wo Akíntóyè pẹ̀lú Sunday Ìgbòho, ẹ kú bíbí ire. Àti gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá pátápátá ni mo kí. Ẹ ní ṣòwò sájádé àpò. Ẹ tún gbọ́ orin yìí. Ẹni tí tiẹ̀ ti jóná kò ní kó náà mọ́ ti yín. Ẹni tí tiẹ̀ ti jóná ò ní kó náà mọ́ ti ti yín. Tàwọn kan ti jóná, ìbínú Ọlọ́run rọ̀ jòjòjòjòjò lé wọn lórí. Àwọn gan mọ̀ pé ìbínú Ọlọ́run ń bẹ lórí wọn. Láfi pẹ̀lú wọn ní àjògbòdò tí wọ́n ní kúnra. Ẹ wo gbogbo ìlérí tí wọ́n ti lé. Ṣé ẹrẹ́ni tí ojú ẹ̀ ò bá là nísìnyí ojú ẹ̀ ò lè là mọ́? Tàbí kí n sọ pé ẹni tí ò bá gbọ́n nísìnyí kò lè gbọ́n mọ́? Ṣé ẹ rí Dúpẹ́ Onítìrí ó ti late? Àjàkáyé ó ti late. Ìjìnlẹ̀ Mákọ̀sí ó ti late. Wálé Àlè ó ti late. Àti gbogbo àwọn irinṣẹ́ Dúpẹ́ Onítìrí ó ti late. Lákọ̀ọ́kọ́ àwọn oníwèé ìròyìn kan tó ń sọ wípé Yorùbá nation Yorùbá nation. Ẹ gbọ́ nínú àwọn fídíò tí àwọn fúnra wọn tó ń ṣe síta pé àwọn ò ń ṣe Yorùbá nation. Democratic Republic of Yorùbá ni wọ́n. Ẹgbẹ́ wọn ní Òmìnira 2022 tí Dúpẹ́ Onítìrí jẹ́ adarí wọn. Yorùbá nation campaigners tí gbogbo ènìyàn mọ̀ sí Yorùbá nation Yorùbá nation tẹ́ bá ń gbọ́ Yorùbá nation campaigners leading by Professor Banji Akíntóyè àtolóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó yàtọ̀ síra wọn. Omi ẹ̀kọ́ ó yàtọ̀. Ṣé gbọ́ mi? Ẹ má jẹ́ àtàrà wa jẹ. Tí Yorùbá bá fẹ́ tá bá fẹ́ fi àgbà rẹ ọmọdé jẹ, wọ́n á ní omi ẹ̀kọ́ náà ní irọ́ o. Ìyàtọ̀ ń bẹ o. Omi ẹ̀kọ́ kì í ṣe omi ẹ̀kọ́ o. Ẹ̀kọ́ yàtọ̀ sómi o. Ẹgbẹ́ mùjẹ̀mùjẹ̀ lẹgbẹ́ Dúpẹ́ Onítìrí. Ẹgbẹ́ tó jẹ́ pé lọ́dọọdún ní wá ọ̀nà láti gbẹ̀mí ọmọ Yorùbá lẹgbẹ́ Dúpẹ́ Onítìrí. Ẹgbẹ́ tí ń wá ọ̀nà láti fa ìran Yorùbá padà sẹ́yìn lẹgbẹ́ Dúpẹ́ Onítìrí. Ẹgbẹ́ tí ń fi dúdú pe funfun fọ́mọ Yorùbá ní Dúpẹ́ Onítìrí lẹgbẹ́ Dúpẹ́ Onítìrí. Àwọn gan mọ̀, ṣùgbọ́n wọn ò fẹ́ kẹ́ ẹ mọ̀. Wọ́n mọ̀ o. Tí wọ́n bá sọ fún yín pé wọn ò mọ̀, irọ́ náà ń pa. Ẹni bàbá Èkìtì challenge wọn. Wọ́n mọ̀ pé òkùnkùn ni wọ́n. Wọ́n mọ̀, àwọn gan mọ̀ fún ara wọn pé ní bí tí pọnmọ́ rẹ̀ balùwẹ̀ ni wọ́n. Tí wọ́n tí ò bá jẹ́ pé wọ́n mọ̀ pé iṣẹ́ ń tán ṣe ò dáa. Ilé tí Dúpẹ́ tó ti declare ní Ìbàdàn. Ṣèbó láwọn ti gbàjọba ní pé ìjọba ti ń bẹ lọ́wọ́ wọn. Kí ló mú Dúpẹ́ sá kúrò nínú ilé yẹn? Kí ló mú kí Adélé sá kúrò nílé yẹn? Ilé agbára Dúpẹ́ wọ́n ti wó. Aṣọ Rọ̀kì Dúpẹ́ wọ́n ti wó Ìbàdàn. Dúpẹ́ wá ń sá káàkiri. Ibi tó sùn lánàá kọ́ ló máa sùn lénìí. Tó bá jẹ́ pé lóòótọ́ lágbára ti di ọwọ́ wọn, tí United Nations wà lẹ́yìn wọn, tí Commonwealth wà lẹ́yìn wọn, 133 country ní Dúpẹ́ Onítìrí ń pariwo fún yín pé ó wà lẹ́yìn wọn. Ṣé àwọn yẹn ò tí ì gbọ́ igbe wọn látijọ́ yìí? Kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò sọ wípé òun àti Ṣèyí Mákindé, Your Excellency Ṣèyí Mákindé pé kóun àti Ṣèyí Mákindé jọ fèsì ara wọn face to face? Kí ló dé tí Dúpẹ́ sá káàkiri? Kí ló dé tí ọwọ́ ṣìkú ọmọ ológun Nàìjíríà
tó mú ọmọ ológun Dúpẹ́ Onítìrí. Back to my war. Ọ̀làlẹ̀ máa gbọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀. Ẹ máa gbọ́ dẹ̀ndẹ̀ ọ̀rọ̀. Ẹ máa gbọ́ dẹ̀ndẹ̀ ọ̀rọ̀ lẹ́nu mi. Dẹ̀ndẹ̀ ọ̀rọ̀. Délé Abíọ́dún káre. Mo wo fídíò kan lálẹ́ yìí tí àdàgbà jẹ́rà áfù kan táyé ẹ ti bàjẹ́ tí ò ní jèrè ọmọ. Èpè kọ́ ìwà ni. Ìwà tó ní kálukú bá wù ní ọ̀sọ̀ bóyá yóò jèrè ọmọ bóyá alẹ́ ó láyọ̀. Tó ní Sunday Igboho sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́ nínú ọ̀rọ̀ tó sọ. Ókè ẹ máa lé Sunday Igboho. Ẹ máa lé títí ẹ máa fi kó sómi ní ẹ lè bá. Sunday Igboho did not say that he did not have anything to do with Yorùbá nation. Kò ní Ọlọ́run ò ní kankan ṣe pẹ̀lú Dúpẹ́ Onítìrí. Sunday Igboho lòun ò ní kankan ṣe pẹ̀lú àwọn tó jáde ní ọjọ́ Friday àti Saturday tán lọ dá Ìbàdàn rú. Torí Yorùbá nation tí Sunday Igboho gbé dání àwọn ò dàlúrú. Yorùbá nation tí bàbá Akíntóyè gbé dání àti olóyè Sunday Igboho àwọn ò ń gbẹ̀mí èèyàn. Tí Dúpẹ́ Onítìrí ló ń gbẹ̀mí èèyàn. Wọ́n á dẹjọ́ ṣàṣepapọ̀. So bàbá wèrè akídanidání àwa mọ̀ pé ọmọ Gani ni ẹ́. Èmi sọ pé èmi ò ní padà lẹ́yìn Gani. And I use this opportunity again to call the federal government. Gani gbẹ́dọ̀ sọ ẹni tó pa Bọ́lá Ìgè fún wa. Torí ẹ̀yin àgbààgbà Ìbàdàn, ẹ̀yin Ọ̀yọ́mèsì, ẹni tí Dúpẹ́ Onítìrí tó gbé dìde gẹ́gẹ́ bí olórí adelé ọmọ ẹ̀yìn Gani ni, ọmọ ẹ̀yìn Gani Adams ni. Kẹ́ ẹ lè mọ̀ wípé Gani ò fìgbà kan dúró síbi ire láti bomi tó dára fún ìran Yorùbá mu. Kẹ́ ẹ lè mọ̀ pé Gani Adams kò dúró síbi kan láti pé kí ìran Yorùbá ó nísinmi. Òun ṣe bí pé wò mọ̀ kankan ṣùgbọ́n ọmọ ẹ jájọrò dáadáa ó ṣe wá jẹ́ ọmọ ìkan lára àwọn ọmọ OPC Gani ní Europe. Ní Gani Dúpẹ́ Onítìrí wá gbé dìde gẹ́gẹ́ bí olórí adelé tí ìyẹn náà wá ń dìde tó wá ń tẹ́tì Ṣèyí Mákindé gọ́vnà tó tẹ́tì gọ́vnà. Ibi tẹ́tí máa mọ̀ pé they are coward. Àánú àwọn tó kó sí páńpẹ́ wọn ló ń ṣe mí. Àánú àwọn tó kó sínú pàkútẹ́tẹ́ dẹ́lẹ̀ ló ṣe mí. Wọ́n kọ́kọ́ fún Ṣèyí Mákindé ní 24 hours. 24 hours yẹn ti yẹ pé wọ́n tún fún Ṣèyí Mákindé ní another 24 hours. 24 hours yẹn ti yẹ tún pé gé wọ́n tún fún Ṣèyí Mákindé ní another 24 hours. Tí yẹn bá tún pé again wọ́n á tún fún another 24 hours. Ó dẹ̀ mẹ́ta tí ìjọba wọn fún Ṣèyí Mákindé ní 24 hours. Kí ló dé tí adelé wo ò jáde síta? Àwọn ọ̀sìnwé Gani mo ń pariwo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Èròǹgbà ìpinnu Gani ẹ má jọ ṣèlérí ọmọ Yorùbá. Ẹ mẹ́yì àwọn ọ̀dọ́ tọ́wọ́ àwọn ọlọ́pàá títẹ̀. Tẹ́ bá wo àwọn community yẹn wọ́n ní nígbà táwọn rí ọ̀kadà àwọn ọ̀kadà yẹn tẹ́lẹ̀ àwọn ọ̀kadà yẹn ìbọn tó bá lọ́wọ́ wọn pé ẹ̀rù bà wọ́n. Ìyá mi ìwà pẹ̀lú ẹwà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta bọ́dà mi Ṣọlá Owólabí Ògo Èkìtì kò ní bàjẹ́ fún yín jọ. Adéwálé Club Yẹmí Ògùn ṣetán yes you are welcome. Adára fún gbogbo yín àgbàrá ìfokòtò eré ayé yín ò ní fòyín rú. Not know pé ọmọ Gani ló bá wọn rà bọ́ wọlé. Lára ìwádìí tí àwa ń ṣe nìyẹn ẹni tí wọ́n pè tí Dúpẹ́ Onítìrí mú gẹ́gẹ́ bí olórí adelé òun ló bá wọn kó bọ́ wọlé. Ṣé rò pé ọwọ́ Gani ò ní síbẹ̀ ni? Gani Adams fẹ́ pa àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá run.
Gani Adams fẹ́ fi ipá gbàjọba. Gani Adams fẹ́ ṣe níbi tí ò kéré sí. Wọ́n rò pé wọ́n máa sọ̀sídìí ni. Tẹ́ bá sọ̀sídìí tán, wọ́n máa sọ pé àwa máa fọ́tá. Ẹ̀yin àgbà, ẹ̀yin àgbà, ẹ̀yin àgbà, ẹ̀yin ọ̀dọ́, ẹ bá wa túlẹ̀ yìí ṣe. Ẹ má gbà fún wọn. No, my brother, kì í ṣe olórí kò lọ títí lónílé. Kì í ṣe ilé olórí kò lọ títí nìyẹn. Ẹ rí fọ́tò ẹni tó wà ń bẹ olórí kò lọ títí sanra díẹ̀. Olómi lára ju yẹ lọ. So ìjọba lórí àwọn tó fẹ́ fipá gbàjọba ní Ìbàdàn. This is not a freedom fighters. Àwọn eléyìí ò ṣe pé wọ́n fẹ́ gba ìlú, pé wọ́n fẹ́ dúró, wọ́n fẹ́ gba òmìnira fún ara wọn. Ìjọba làwọn fẹ́ gbà. Nínú àwọn tí ó kọwọ́ sẹ́yìn ọjọ́ ìyá mi Adébọ́lá Àdùnní yóò dára fún yín. Ó dàbí pé mi àtẹ̀yìn la òkè mo gẹ̀ẹ́tì yín lálẹ́ yìí. Gani Adams must among of them. Gani gbẹ́dọ̀ jẹ́ kan lára wọn. Gani Adams ní ọwọ́ ń bẹ. Gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ. Gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ. Bí wọ́n ṣe fẹ́ da Ìbàdàn rú. Gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ. Gani Adams lọ́wọ́ ń bẹ. I repeat it, Bọ́lájí Káyọ̀dé Ọláwuyì. Bàbá mi àmbásádọ̀ yóò dára fún yín. Àní ṣìrìn. Ẹni bá bínú sí yín Ọlọ́run ó bínú sí. So Ọláwuyì. Ẹni tí Dúpẹ́ Onítìrí yàn. Àṣọ lórí adelé ọmọ ẹ̀yìn Gani ní oní coordinator ẹgbẹ́ Gani ní Europe. Sweden ló ń gbé. Gani tún fi joyè ní 2022. So kò lè mọ̀ pé we have evidence that Gani is among of them. Gani àti Dúpẹ́ Onítìrí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ tó dán OPC rú ni. Ayé gbogbo yín máa kù dànù ni. Bẹ́ẹ̀ tí náà ní jẹ́ kí Yorùbá onísìmí. Bẹ́ẹ̀ tí náà ní jẹ́ kí Yorùbá onísìmí. Mo ní bí Dúpẹ́ Onítìrí bàtà fẹ́lẹ̀ pèlè ẹ̀ṣà balẹ̀. Bókú ẹ̀wọ̀ sọnù sígbó. Ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà Dúpẹ́ Onítìrí ò gbẹ́dọ̀ lọ tó bá ti ta fẹ́lẹ̀ pèlè ẹ̀ṣà balẹ̀. Ẹ̀wọ̀ sọnù bókú káwọ̀ sínú gbó. Bó bá jẹ́ kólẹ̀ ti mú tó bá fẹ́ ẹ tẹ́ ẹni tí ó kùkùté ẹjù sọ́sà. Ẹ̀yin ará Oǹdó, ẹ̀yin Àkúrẹ́ olóyè mẹ́kọ ẹ fura o. Ilé Àjàkáyé ń bẹ l'Ákúrẹ́ o. Ìròyìn jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ lára ìfimúfilẹ̀ wa wípé ilé Àjàkáyé náà kó ìjà sí l'Oǹdó. Ẹ fura, ìfura lóògùn àgbà. Ẹ̀yin ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kọ ẹ fura. Àjàkáyé ilé ẹ̀nà kó nǹkan sí ẹ̀yin Àkúrẹ́ ẹ fura. Wèrè ìyá kan tó bú mi dáadáa lánàá tó ẹjọ́ mo ti lórúkọ mi o. Wọ́n ti sọ mí lórúkọ mi. Bàbá Òsénì. Tẹ́ bá ti pè mí ní Bàbá Òsénì, màmá sọ pé èmi nìyàn, èmi nìyàn, èmi nìyàn, èmi nìyàn. Bàbá Òsénì, èmi nìyàn. Olórí burúkú ọmọ àlè ọmọ ìrankíran. Dúpẹ́ Onítìrí ó ti fọ abẹ́ fún wọn. Wọn ní làákàyè kọ́bọ̀. Irú àwa tá a wà ńlé tá a jáde tá a mọ̀bi kankan ló yẹ ká máa lù ní jìbìtì ọ̀rọ̀. Ohun tí ò lè ṣẹlẹ̀ ká máa mo ti sọ ìtẹ̀yẹ sí fún yín dáadáa. Bódà àwa kan àwa òkúkú kúrò ńlé tó bá ti lọ sẹ́kọ̀ọ́ tó bá ti dé àwa ní omi méjì kan wà lẹ́kọ̀ọ́. Wọ́n máa ń dìde dúró báyìí tá a máa ṣe mítì. Àwọn ènìyàn máa péjọpọ̀ wọ́n máa wò wọ́n. Tẹ́ ẹgbẹ́ yẹn bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ó fẹ́ lù wá ní jìbìtì nìyẹn. Ìgbà míì á gbowó lọ́wọ́ wa. Ìgbà míì á fi gbóúnjẹ lọ́wọ́ wa. Ẹni tí ò bá ti fún ẹ̀gbọ́n ní tó fẹ́ ò ní gbọ́ ìtàn. Ìgbà tẹ́mi náà dé kò tí mo wá ń wọ́ omi òkun àtọ̀sàtẹ́jọ́ ṣe mítì papọ̀
tí gbogbo ènìyàn lọ máa pé wò wọ́n ẹgbẹ́ ìjọ wo lẹ máa mú mi débẹ̀ á ní ṣáà tí ní sùúrù ṣáà ní sùúrù ìjọ tí ń wá ṣe èsìdé tí òkun tí mo dé tí ọ̀sà mi ò rí wọn ọjọ́ kìíní mi ò rí wọn ọjọ́ kejì mi ò rí wọn kẹ́ṣe mítì mo wá ní ẹ̀gbọ́n ó wá ní tó bá délé tí n bá gbọ́ tó bá tú àṣírí yẹn ẹ̀gbọ́n àṣẹ ẹ̀ ń tàn mí látijọ́ yìí ni ó ní kémi náà lọ máa fi mú wọn lé irú àwa tí ò jáde báyìí ló yẹ kí Dúpẹ́ máa kó sí lórí káwa náà dẹ̀ máa họ́ jẹ bó tẹ̀ jẹ́ pé àwọn kan jáde síta wọ́n ń pariwo pé no ohun tó ọmọbìnrin yìí ṣe kò lè wáyé bẹ́ẹ̀ wọ́n ń gbà bẹ́ẹ̀ wàhálà ló fẹ́ dálẹ̀ sí ilẹ̀ Yorùbá bàbá ẹ̀ ìgbẹ́ búburú ló yà á lẹ̀ wọ́n ìpàtàn bàbá ẹ̀ fún mi ní ìjẹta bàbá is among of those people tó gbógun ti Awólọ́wọ̀ ní Onítìrí bàbá Onítìrí fún ara ẹ̀ ṣùgbọ́n àwọn ìyá yẹn ló sọ pé Dúpẹ́ Onítìrí ìyá wọn ni o òun ló làwọn lójú òun ló jẹ́ ká máa ṣe ìdíjíníọ̀sì àìkàwé mọ́ dẹ̀mí ìyá o ṣé ìdíjíníọ̀sì Yorùbá àbí kí ló porúkọ òyìnbó ẹ̀yẹ òun ló jẹ́ ká máa o òun ló ní tẹ́bílẹ̀tì lọ́wọ́ ó ti níwèé I know bí Nàìjíríà ṣe ya wèrè tó bí gbogbo wa ṣe mọ̀ pé Nàìjíríà ìṣèlú bí gbogbo wa ṣe mọ̀ pé Nàìjíríà ti dorí kodò nígbà tó dé secretariat táwọn àmì yẹn dé táwọn ọlọ́pàá yẹn dé tó bá na ìwé United Nations sí wọ́n pé ẹgbà ẹ máa bá mi love ẹ máa bá mi like bàbá Èkìtì dé ẹ tí ì gbọ́ nǹkan kan yìí tí ì tẹ̀ nǹkan kan tó bí Nàìjíríà ṣe ya wèrè tó dé secretariat yẹ táwọn ọlọ́pàá yẹ bọ́lẹ̀ gàgàgàgàgà táwọn àmì kọ́ tí ẹni tó lìdí wọ́n sọ pé don't do anything funny this is our evidence tí Nàìjíríà àmì bá gbà tó bá rí pé United Nations declare Dúpẹ́ Onítìrí Republic ọwọ́ àwọn yẹn máa gbébọn wálẹ̀ ni kò sí evidence ẹnu ni Dúpẹ́ Onítìrí bí ní tablet 1 tablet 2 tablet 3 ọmọ òfò ọmọ ìrankíran ó dẹ̀ ń kó àwọn ọ̀dọ́ wa ń kó wọn sẹ́nu ikú lánàá nígbà tí mo rí tán pàrédé àwọn ọmọ yẹn mo dẹ̀ ń ké ṣé ìní ni mo rí fídíò yẹn mo dẹ̀ ń ké àwọn ọmọ kéékèèké mo dẹ̀ ń ké omi dẹ̀ ń bọ́ lójú mi ní ìyá kan wá jáde dátíta bàbá Èkìtì Òsénì olóńgbà Èkìtì fún Akíntóyè àti Sunday Igboho bẹ́ẹ̀ ni àwọn bàbá mi àwọn ìyá mi tó ní àwọn ìyá mi ní kí n sọ̀rọ̀ àtàwọn bàbá o tó lèkìtì pé n tí mo sọ yẹ kò ní wun mí bẹ́ẹ̀ ló ṣe rí pé no room for Onítìrí in Èkìtì state àwa rìn káàkiri anybody tó bá jẹ́ ọmọ Èkìtì tá bá rí ká tó hand over ìfọlọ́pàá akọ́kọ́ máa nà bastard ara ẹ̀ kúrò lára ẹ̀ etí ikú yẹ etí ẹ̀ tó di yẹ àáfi blow àti igi sí etí ẹ̀ pé kó gbọ́ ọ̀ràn ṣé àṣà táwọn ọmọ ìsìn máa ké ni pé wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ àáfi igi lé etí Àṣàkẹ́ ẹ̀ padà ká tó hand over ìfọlọ́pàá ẹ tẹ́ ẹ̀kẹ́ pẹ̀lú ayé ní òmìnira 2022 ká dìtẹ́tì yín ẹ mọ̀ ẹ yá wèrè Èkìtì òsínbù yẹ ilẹ̀ Yorùbá ò ní gbà yín láàyè mo sọ Èkìtì stand for bàbá Akíntóyè àti Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ayé yín máa kú dànù ìwọ wá jáde síta wọn kílẹ̀ wọn kíní kankan ó fowó Yorùbá ra mọ́tò ọpẹ́ mọ̀ ní fọlọ́hún ẹ̀rí kó dáa ká tètè rí Yorùbá yẹn gbà ká gba lọ́nà ẹ̀tọ́ lọ́nà tí ẹnikẹ́ni nínú wa ò ní kú adé pé gbogbo wa la máa ní mọ́tò tí Yorùbá bá ti lè sanmi àṣẹ everybody ó fowó Yorùbá nẹ̀jẹ̀ kọ́lé Ọlọ́run ọ̀mọ̀jẹ́ ńkọ́lé yẹ ngbà kan náà ni mo gba 10 million mo dẹ̀ sí máa gba 10 million torí ẹ fi 20 million lọ mí mo ní ẹ má jẹ́ ìjà yí àwọn ọmọ mi mọ́lú mo dẹ̀ máa gba 10 million ẹ̀yin bomb bastard ẹ tẹ́ ẹ wò ká mọ̀ bí tẹ́ wà lẹ́kìtì kẹ́ẹ̀tì ẹ̀ jáde wọ́n bí wọn kú
àwa ti tẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹni ní láti gbà occupy bí mo ṣe rí wọn lábẹ́ bíríìjì ní Fájuyì ibi tí ẹ lúgọ sí rèé mò ń bọ̀ kí n tó kó àwọn ará bíbá ìdébẹ̀ wọ́n ti disappear ọmọ àlè ẹni ọmọ Èkìtì tó bá wà lẹ́yìn Onítìrí I repeat it ọmọ àlè ni kì í ṣọmọ Èkìtì torí ìrìn Èkìtì ò sí níbi mọ̀dàrú rí ẹni ẹ lè máa ṣe outside orí ìyá tó sọ̀rọ̀ yẹn tó ní ọmọ Èkìtì ní mí ọmọ Èkìtì lè mí o àwọn ìyá mi àwọn bàbá mi ní kí béèrè pé ibo ní Èkìtì títí ẹ tó bá mọ̀ pé ọmọ ọkọ Èkìtì ní ẹ dárúkọ ìlú ẹ a máa wọlé kílẹ̀ tó mọ́ kékeré ni Ṣèyí Mákindé ń ṣe àwọlé tó jẹ́ pé búlọ̀kù ẹ̀yọ kan ò ní síbẹ̀ àwa ò ní gbé katakata lọ́bẹ̀ gíga la máa fi wo lọ́sàn gẹ́gẹ́ ṣebí òru mọ́jú ni Ṣèyí Mákindé wá wó títí ẹ̀ ọ̀sán gẹ́gẹ́ la máa wo pé àwọn tó fẹ́ bàlú jẹ́rẹ̀ o lára wọn rèé kí wọ́n náà kó ṣòwò àṣedànù tó bá bí ẹ dáa tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ Èkìtì ni ẹ dárúkọ ẹ kó dárúkọ ìlú tó bá ti wá èmi I'm from Ìpótì Èkìtì ó dẹ̀ dá orúkọ mi lánàá Ọláolúwa Ọdẹ́níyì ṣùgbọ́n dárúkọ títí ẹ kó sárúkọ ìlú tó ti wá Èkìtì làwa wà Adó ni mo wà tán bá bí yín dá ẹ̀yin tẹ̀lé Dúpẹ́ Onítìrí ní tẹ́ bá wà lẹ́kìtì o torí mo mọ̀ gbàtẹ́ inú platform yìí mo wà ń bẹ̀ gbàtẹ́ tipa ẹ lè mọ̀ pé mo wà ń bẹ̀ ẹ yọjú ta mo lè rìn káàkiri kí n sọ pé ọmọ Sunday Igboho lèmi ọmọ Sunday Igboho rèé o ọmọ bàbá Akíntóyè rèé o ẹ̀yin ẹ jáde síta náà kẹwàá ní ẹ̀yin o Dúpẹ́ Onítìrí lẹ̀ ń tẹ̀lé lẹ́yìn wọn á ná ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́yìn yín bá pẹ́ sẹ́nu yín gbà tẹ́ máa dé police station tẹ́ bá ilé yín méjì lẹ́nu ẹni lọ́kìnní òjò pa bàtà pa jẹwọ́n etí ẹ̀ ẹ̀yin aláyé bíbàjẹ́ ẹ̀yin ò bunú ẹ̀yin tí inú yín bu tẹ́ ẹ̀rọ òrùn sá ẹ̀yin akídanidání apọ̀dà èèyàn wọ́n ń gbòòrò mọ́dì yẹn yín lọ́wọ́ ọkú ẹlẹ́yọ̀jẹ́ lọ́sọ́dọ̀ àtọlọ́jẹ̀ àwọn táyé wọ́n ti bàjẹ́ wọ́n wá kó nọ́mọ́ títí yẹn wọ́n tẹ̀lé wọn lẹ́yìn wọ́n kọ́ ọmọ títí wọn sábẹ́ l'Amẹ́ríkà wọ́n kọ́ ọmọ títí wọn sábẹ́ ní London ní Canada wọ́n wá ti ẹ̀yìn sẹ́nu kú ráyé yín lóde ṣé ẹ̀ tí ìráyé yín lóde gbàrà tí Dúpẹ́ Onítìrí dìklíà tán ilé tó ti dìklíà kò súbẹ̀ mọ́jú gbàrà tí adelé yín tó ka wèrè tó kà tán kò súbẹ̀ mọ́jú kí ló dé tán sákiri kí ló dé tí wọn ò dúró kí ló dé tó tẹ́ pé inú kọ́nà bóyá inú igbó kan ní Ìbàdàn náà wà tẹ́tí ń lérí I give you 24 hours mo fi Ṣèyí Mákindé 24 hours kí ló dé tí wọn ò jáde síta kí ló dé tí wọn ò jáde síta tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ti gbàjọba tó bá jẹ́ pé lóòótọ́ lẹjọ́ ọmọ kọ wòlíì ọmọ bàbá Abíọ́dún yóò dára fún yín ojú òní tì yín kí ló dé tẹ́ ò jáde síta ìjọba orí íńtánẹ́ẹ̀tì ìjọba orí íńtánẹ́ẹ̀tì kí ló dé tẹ́ ò jáde síta ẹ ti gba Yorùbá o ẹ ti gba Democratic Republic of Yorùbá àbí kí ló dé tẹ́ ẹ jáde síta asọ̀rọ̀ àkìyìn wọn ti wo lánàá wọn ó dẹ̀ ipò tán máa wó àwa ì máa ṣe wọn á wó lé Àjàkáyé ìyẹn ti di dandan Àjàkáyé ó lọ nílẹ̀ yìí o láwù wọ́n máa wó lé Àjàkáyé lábẹ́ bó ti wù kó rí àwọn onílẹ̀ Yorùbá máa tú àṣírí ibi tí ilé Àjàkáyé wà wọ́n á wo ẹ̀yin ọmọ Èkìtì tẹ́ ń tẹ̀lé wọn lẹ́yìn náà tẹ́ ẹ mọ̀ pé pọ̀ ní Ìlàwẹ̀ dáadáa Ìlàwẹ̀ Èkìtì a máa wọlé yín kan a máa wo a pe ọlọ́pàá lọ́bẹ̀ pé lára wọn rẹ̀ ó yẹ ìwálé yẹn dáadáa ẹ tú bóyá ibẹ̀ náà kó ìjà sí tẹ́bà tí wàá tutọ́ tí ìjọba bá lóun ò ní wo àwa máa wo níbikíbi tẹ́ ẹ bá sápamọ́ sí ẹ dáràn ẹrúgi oyin ẹ̀yin Onítìrí Republic àrà ní ọ̀pá yín o ẹ ní kúre òfò lómi ẹ̀fọ́ ṣe òfò lẹ́ máa ṣe dànù òfò ewé ata yìí tata pọ́n
jáde síta tó bá jẹ́ pé lóòótọ́ you are from Ekiti here. Let us see ourselves face to face. Èmi gbójú síta now. I'm from Ìpótì Èkìtì. Ìwọ náà jáde síta kó ní níbi bẹ́ẹ̀ ló ti jáde lẹ́kìtì o. Kó àwọn tó lè Èkìtì ti ń wá orúkọ ẹ. Fi orí fọ́ ìṣẹ̀yẹ la máa fi mú ẹ. La máa fi mọ ìlú bí tó ti jáde. Ó dáràn. Gbogbo ẹ̀yin ọmọ àlè Èkìtì ẹ ń lọ nílẹ̀ yìí. Nígbà táwọn bàbá wa sì ń tán travel káàkiri ńgbà ẹ lọ àwọn ọmọ tó gbé wálé. Ẹ máa lọ. The original Yoruba nation will stand. Àwa ò fipá gbàjọba. Orílẹ̀-èdè wa là wá ń ṣiṣẹ́ fún. Ohun tó rọ̀ mọ́ orílẹ̀-èdè wa ni pé kí ọmọ Yorùbá ọmọ kúkú òjijì. Kí ọmọ Yorùbá lè ní ìsinmi. Kí ọmọ Yorùbá lè gèrè ilẹ̀ tá a dá wa sí. Kí ọmọ Yorùbá lè rí ògolo. Kí ọmọ Yorùbá lè rí ohun tó dára lẹ̀. Múlẹ̀ di àwọn tó ń bọ̀ lẹ́yìn. Kì í ṣe ẹni tó fẹ́ fi pájọ́ gbàjọba. Tó ń kó ọmọ ọlọ́mọ tó kó ìbọn lé wọn lọ́wọ́. Àwọn ẹ̀gbọ́n tọmọ yẹn sọ ni. Wọ́n ní ṣé ìwọ náà wà lára àwọn tó gbébọn dání. Ó lóun ò mọ ìbọn yàn. Ó lóun ò gbébọn rí. Ẹni tí ò mọ ìbọn yàn Dúpẹ́ Onítìrí gbébọn lé lọ́wọ́. Ọmọ kékeré. Ghost leaders. Dúpẹ́ Onítìrí ń mú ẹ̀jẹ̀ ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. May last year ẹ ti gbàgbé 3 days tá máa sọ Tinubu as a president of Nigeria. Ó lé yí ọ̀dọ́ tí Dúpẹ́ Onítìrí lọ sí Amúlùdùn FM. Ọdọọdún ni Dúpẹ́ Onítìrí fẹ́ máa fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá rúbọ. Ntí àwọn dúró fún nìyẹn. The worst part of it ni Dúpẹ́ Onítìrí àwọn tó tẹ̀lé lẹ́yìn wọn ò rí rí. Ghost leader ni àìrí ni. Black Lion wọn ò rí rí. Ìjìnlẹ̀ ìgbà tí Ìjìnlẹ̀ ti ya wèrè sórí íńtánẹ́ẹ̀tì kò lọ lérí. Tọ́kì tó wà yẹ ṣó ẹni tí ò rówó jẹun ló máa rówó tíkẹ́ẹ̀tì kò lọ rí. Gbogbo ilé ìtẹ̀dẹ̀ ẹni tí Ìjìnlẹ̀ tó ń làágùn lórí imú tó ń sọ̀rọ̀ ẹ má Ìjìnlẹ̀ kọ́ ló sọ̀rọ̀ o. Wọ́n ti kó mẹ́mórì orí Ìjìnlẹ̀ lọ. Ìjìnlẹ̀ ò ní làákàyè tẹ́ bá ti gbọ́rọ̀ ẹnu Ìjìnlẹ̀ lẹ́tí máa mọ̀ wípé oh my God ọmọ ló dẹ̀ dára báyìí tí tó jẹ́ pé ó ti di àgbá òfìfo. Wọ́n ti promise Ìjìnlẹ̀ pé wọ́n máa gbé lọ sí Amẹ́ríkà. Iṣẹ́ Amẹ́ríkà ni Ìjìnlẹ̀ ń ṣe lọ́wọ́. Ó fẹ́ tẹ́ wọn lọ́rùn. Àjàkáyé ò sí ńlé o. Black Goat ò sí ńlé o. Wálé Àlí ò sí ńlé o. All their leader ìkúdí ẹni tó fi jẹ adélé yìí kò sí ńlẹ̀ Yorùbá. Ẹ̀dẹ̀ ń gbáyìn tẹ̀lé wọn lẹ́yìn. Family títí wọn kó wọn pamọ́. Ṣé ẹ rójú ayé lóde. Ọ̀rọ̀ wọn igi dá ẹyẹ fò ní. Yorùbá wípé ẹni tó gọ̀ ní máa ń gbègùnú. Dúpẹ́ Onítìrí mọ̀ pé ohun tí ó ṣẹlẹ̀ tó ń bá ṣìkẹ́ ìtàn ẹjẹ́ bira wa léèrè. Èmi ò gbọ́ rí o. Àṣé ọgbọ́n àgbójú a máa sọ yan domugọ̀. Odidi president ìlú odidi president ìlú commander-in-chief the #1 citizen tó fẹ́ bá ará ìlú sọ̀rọ̀ tó put it in recording tí ò lè bá ará ìlú ẹ̀. Ọ̀rọ̀ àkọ́kọ́ tó máa bá àwọn ènìyàn ẹ̀ sọ tí ò lè bá wọn sọ live tó jẹ́ pé recording ni. Ọ̀pọ̀lọpọ̀ yín ni yóò mọ̀ ẹ lọ gbóhùn Dúpẹ́ Onítìrí dáadáa. On the 12 ló ń dárúkọ wọ́n gbé jáde ní on the 30 Saturday. Ó ti ṣiṣẹ́ ibi ẹni ìrọ̀lẹ́ Friday ló ti rìkọ́ọ̀dù ẹ̀ àtàdélé wọn. Nígbà tó rìkọ́ọ̀dù ẹ̀ tẹ́kílẹ̀ tó mọ́ ká tó gbé jáde síta ilé tán lò wọ́n ti fó. Wọ́n ti kúrò ńbẹ̀. Ìgbà táwọn Nàìjíríà máa débẹ̀ wọ́n wá Dúpẹ́ tì lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ Dúpẹ́ ti lọ. Kí ló dé tí ò lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ live. Òun mọ̀ bó ṣe máa sá pamọ́ ṣùgbọ́n ó rán àwọn ọmọ títí yín. Ìjà wa ni ìyá máa ń gbé wèrè
Mumu Ṣùgọ́mù Apọ̀dà Arìndìn ọmọ tó yóò gbọ́n ẹni kó mọ̀ kú ẹgbọ́ kí ló máa kórú ọmọ bẹ́ẹ̀ tí ò bá jágọ̀ àtàwọn tó wá láti Òkìtìpupa Ọlọ́run tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ní dáríjì náà àwọn ọmọ Oǹdó òun gbàgbàkúgbà níbo látẹ́gùn búburú ṣé ìjìnlẹ̀ ló dẹ̀ fẹ́ atẹ́gùn búburú sí yín lórí ẹ̀yin ará Oǹdó ṣé àjàkáyé ló kó bá yín ló fi atẹ́gùn búburú ló fẹ́ sí yín lórí ènìyàn kan wá ní kẹ́ wá wọ mọ́tò ẹ̀dẹ̀ wọ mọ́tò dé Ìbàdàn wọ́n wá lọ kó yín sábẹ́ inú igi nínú igbó ẹ wá ń sọ̀rọ̀ pé àwọn ará Ìbàdàn ò jáde o àwọn alẹ́ kó ti jáde wọ́n á máa lẹ́nu lórí pílátífọ̀mù nígbà tí wọ́n ò gọ̀ Ìbàdàn kí ni so ni ẹran kílẹ̀ jẹ lánàá ẹran síkì ni wọ́n gọ̀ ní ìgbà tó ti rí pé àpọ̀dà lẹ́yìn ìbọn lápátí ìbọn ò lápátí ta ló gbà kán kojú ìbọn sóhun ẹ̀dẹ̀ gbéra láti Òkìtìpupa ẹ wá àwọn akọyin sábẹ́ ege wa ní ẹ̀yin ò ṣe Yorùbá agitétọ̀ ní ti yé ẹ̀yin ẹ̀jẹ̀ Yorùbá agitétọ̀ ní ti yé ìkan báyìí bíi rárá ó bá jáde síta they are coward olórí ibú ọdún mi tọwọ́ àwọn agbófinró Nàìjíríà ò mú ẹ irú ẹ̀yẹ direct kan sọ sínú ẹ̀wọ̀n direct tó bá máa tó bí oṣù kan bẹ́ẹ̀ wá dàbí ẹja panlá ni wàá mọ̀ pé ohun tí Dúpẹ́ Onítìrí ń ṣe ikú ló ń lé fún yín àwọn ọmọ tán bàrẹ́ ìdíyẹ àdúrà tí ẹ̀yin abiyamọ máa gbà fún wọn ni pé kán má pa wọ́n torí ẹ̀sùn tó gbélé wọn lọ́wọ́ ẹ̀sùn ìfipágbàjọba ni tí ò dẹ̀ sí òfin kan ní àgbáyé tó back wọn up tó bá jẹ́ ayé ológun ní lórí ìyẹsẹ̀lẹ̀ after 7 days ẹni rẹ lọ ni ẹni 7 days yẹn wọ́n máa fún wọn ní grace ni ẹni rẹ lọ ẹni rẹ tó bá jẹ́ ayé ìjọba ológun iye ò ṣe pé wọ́n fẹ́ gba ìlú pé wọ́n fẹ́ yapa United Nations ti ṣe ètò bí ẹ bá fẹ́ kúrò nínú kọ́ńtì tẹ́ ẹ wà ó ní àwọn àmúyẹ kan tó yẹ kẹ́ ẹ ní ó ní àwọn ọ̀nà tó yẹ kẹ́ ẹ rìn ó ní àwọn ìṣe tó yẹ kẹ́ ẹ ṣe ó ní àwọn tó yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀ tí Dúpẹ́ Onítìrí sọ fún yín pé ó ti bá wọn sọ̀rọ̀ ó ti ṣe gbá ó ti ṣe kòkó bàbá àṣàsùn rìsọ́ọ̀tì ẹ̀dà ìwé náà dà tí Dúpẹ́ Onítìrí bá ní tẹ́búlẹ̀tì lọ́wọ́ tó ní androphone lọ́wọ́ èwo ló tún wà ń bẹ̀ bóyá Tecno ni bóyá Vivo lóní ni tó ní lọ́wọ́ ṣé ó yẹ kí Dúpẹ́ gan mọ́ Dúpẹ́ ìyá yín ṣé ó yẹ kó máa sá kiri ẹ̀yin Òkìtìpupa ẹ̀jẹ̀ wà débìrín abẹ́ igi tó kó yín sí ṣé ó yẹ kádélé gan ṣé ó yẹ kó lórí adélé sá ṣé kò yẹ kó lórí adélé ti jáde síta kó wá bá wa sọ̀rọ̀ ó sì àgbúrò màmá ẹ máa gbúrò ẹni ẹlẹ́ni ṣèbẹ́yìn lẹ́gọ̀ àtàwọn wèrè tó ń gbélé ilẹ̀ àtàwọn wèrè tán gbalé lọ́wọ́ Ọlọ́run Mákindé ọ̀nà àlà sí rere ó tí lówó ó dẹ̀ tí ṣe nǹkan rẹ̀ o Mákindé ni mò ń gbàdúrà fún o ó dẹ̀ sì máa ṣe nǹkan rẹ̀ Mákindé jẹ́ kán mọ̀ wípé bẹ́ẹ̀nìyàn bá yọ lẹ́ẹ̀dà ohun búburú a máa yọ wọn ṣe bẹ́ẹ̀nìyàn bá yọ lẹ́ẹ̀dà ohun búburú aṣèkínní a máa yọ wọn ṣe ẹni bá ti fi ibi ṣólóore ibi ló máa gbẹ̀yìn irú wọn ẹni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run kan sọ bẹ́ẹ̀ ó ní ẹni tó bá fi ibi ṣoore ibi ò ní kúrò nínú ilé ẹ̀ ibi ò ní kúrò nínú ilé Dúpẹ́ Onítìrí kò ní kúrò nínú ilé Àjàkáyé kò ní kúrò nínú Wálé Àlí bẹ́ẹ̀ náà ni Black Goat bẹ́ẹ̀ náà ni Ìjìnlẹ̀ ibi ò ní kúrò nínú ilé yín bàbá rí wípé Yorùbá ni bàbá embrace ẹ̀ mo ti sọmọ̀rọ̀ dáadáa nígbà tí bàbá ní ẹjọ́ ìyàwó náà ìyàwó Abíọ́lá Yorùbá ni kájọ pọwọ́ papọ̀ kájọ ṣe kinní yìí mo lè dárúkọ àwọn ìyá mẹ́ta kan àti bàbá ẹyọ kan tó torí ẹ̀ tí wọ́n bá bàbá Akíntóyè sọ̀rọ̀ mọ́ dèní tí wọ́n dẹ̀ ṣe Yorùbá níṣẹ́ mọ́ nígbà tí ọ̀rọ̀ ẹ̀ wá yíwọ́ wọ́n pe bàbá pé bàbá ṣé àsọ fún yín
not no pé ó wá láti wá ajáàkì ni bí òun àti Gani Adams ṣe ajáàkì OPC mo ń sọ̀rọ̀ wèrè kan ní bíbá yẹn sọ pé kí n má dárúkọ Gani ẹni tó jáde lẹ́ni ọmọ Gani tó jáde lẹ́ni tó sọ pé Sunday Igboho sọ pé òun ò ṣe Yorùbá nation ṣé àtọ́ wípé Sunday Igboho ń tan Yorùbá ni bọ̀tí nígbà tí Onítìrí máa yan Adélé ó yan ọmọ Gani gbogbo yín ilẹ̀ Yorùbá máa mú yín afẹ́fẹ́ tó ń fẹ́ nílẹ̀ Yorùbá tẹ́ gbà sọ́ra máa mú yín ṣé ẹ rórí ẹlẹ́dàá àwọn ọmọ tó wà ní prison lọ́wọ́ àwọn ọmọ kéékèèké tó ṣe ń bọ̀ láyé wọn tẹ́ fi rọ́ tẹ́ fi pa kádàrá wọn dà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìran wọn ò ṣẹ̀wọ̀n rí ẹ ti jẹ́ ń break record wọ́n ti dẹlẹ́wọ̀n náà ìran wọn ò ṣẹ̀wọ̀n rí wọ́n ti dẹlẹ́wọ̀n náà bóyá wọ́n yìí máa dead by hang ni wọ́n ti mọ̀ wọ́n á tún break another record ẹ wá ní kí ìkúlẹ̀ àbíyamọ oṣù rẹ̀ fún yín ẹ̀yin tẹ̀ ń túrọ̀ tàbí èlùbọ́ ohun tó ń ṣe wọ́n ni wọ́n ti gbowó èèyàn kan lára wọn jáde ó ní àwọn ti invest ẹ má jẹ́ ń parọ́ fún yín wọ́n ti gbowó lọ́wọ́ àwọn èèyàn gan lẹ́yìn $1 million tó ń wá kiri kò sí state kan ní ilẹ̀ Yorùbá tí wọn ò ti gba ilé lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wọn a sì ń wá tèkìtì àti ìrí ẹ̀yin ọmọ Ògùn iṣẹ́ máa yá o láti ṣe ẹ wálé Onítìrí rílé ní Ògùn kọ́tọ́kọ́bọ̀ máa pa àwọn ọ̀dọ́ wa ṣé rí ara ń kan Gaza báṣà àwọn ọmọdé òní ara ń kan Gaza àwọn Nàìjíríà mi o ara ń kan Gaza àwọn Nàìjíríà sójà o tó bá gbọ́ omi ìnira 2022 kọ́ má lọ wọlé onílé o gọ́vnà àwọn gọ́vnà tó dé ni wọ́n ti wo tọ́kọ́ tó mọ̀ pé kì í ṣe léwo ẹ̀yin fúnra yín ní kẹ́ pọ́ọ̀tì wọn out tọ̀yọ́lá ìrí o ó ìkútọ̀ Ògùn ó ìkútọ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ni ó kù ti Kogi ẹ̀yin gọ́vnà Kogi ẹjọ́ ó lè má gbọ́ Yorùbá ẹ bá mi sọ fún Blessing Àgbájé tí gbogbo ènìyàn mọ̀ sí ìyá Kogi ìyàmóye nílùú ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ká mú yín délé a máa mú yín débẹ̀ mo mọ bẹ̀ dáadáa mo mọ lé dáadáa mo mọ lé ẹ̀ ó wà lára wọn ilé ẹ̀ ṣé àmọ̀ pé ó ṣe fídíò kan nígbà kan tó ní left right back right ṣéèkù bẹ́ẹ̀ ó yá ṣẹnu kúlúbù ṣojú bọ́ńbọ́ ṣáyà gidigba òní kọ̀mándà wọn Kogi ló wà ilé ẹ̀ náà kó ìjà tí wọ́n tó fẹ́ lò ní Kogi sí ilé ìyá Kogi ohun ìjà tó fẹ́ fi lò láti lé gómìnà ti Kogi ibẹ̀ náà kó sí ibẹ̀ ló wà o ẹwà kan wọn ò gbẹ́dọ̀ lọ ẹ̀yin Ọ̀ṣun ẹ dìde ẹ̀yin Oǹdó ẹjẹ́ wálé àjàkáyé kan ló bá tún dọ̀là àtúnyàbọ̀ ìlàwẹ̀ a máa fọ́bẹ̀ wẹ́wẹ́ àlàlàlàlàlà ojú Yorùbá ti là ẹ ní bọ́nú eléyìí ẹ ní bọ́ ẹ mọ̀ pé wọ́n máa jẹ́ kó lórí oko ní ká tó gbé ni ẹ mọ̀ wípé iṣẹ́ tọ́lọ́run ọba mi ò bá ràn yàn ènìyàn yìí tójú kòkòrò ó jẹ́ Ọlọ́run ò pé dúpẹ́ Onítìrí àti pariwo ẹni tọ́lọ́run ò mọ̀ tó sọ pé Ọlọ́run pé òun ẹni tọ́wọ́ ẹ̀kú fún ẹ̀jẹ̀ ẹni tó jẹ́ pé apààyàn ni ẹni tó jẹ́ pé ó ti dá pálásì rú he want to become ó fẹ́ di ìyàwó bílíọ̀nìà lójijì ó ṣe ó dókódókódókódókódókó màmá yẹ kan ní kí n má pè ń wọlé ó dẹ̀ ní kí n má darúkọ o nínú mọ́tò ẹ̀fí lé tẹ́ bá ń gbọ́ wọ́kànà Dúpẹ́ Onítìrí ló ń jẹ́ bẹ́ẹ̀ Abíọ́lá ẹ̀mọ̀ bàbá yẹ ní limousine tó lóńgbà ẹ̀ṣẹ̀ mọ̀ pé black ni títẹ̀dì ni nínú mọ́tò bàbá máa robo tọ́lẹ̀tì ní ìhàì bedroom ní ìlú à tẹ́ bá ń gbọ́ àdògán ni anybody ló lè kíkí bọ́ Dúpẹ́ Onítìrí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ ó torí pé ó fẹ́ di ìyàwó bílíọ̀nìà àyànmọ́ tí Ọlọ́run ọba mi ò kọ́ ọmọ látòdì ọ̀run
ẹ ti rí pé nǹkan rẹ̀ wúwèrè he want to become a president ẹ wo body language yẹ nígbà tó wọlé petition ni tẹ́ bá ti ní petition ẹ ti lọ làwọn wèrè bá gbá tì lẹ́yìn olóní tablet lọ́wọ́ òkè bàbá Akíntóyè tẹ ní kò ní agenda kò ní tablet kò ní function kò ní android kò ní gbogbo ẹ̀ rí ọ̀wà ìwọ̀n pé àwa wọ́n fẹ́ fún mi ní 20 million naira lẹ́yìn ìgbà yẹn wọ́n máa rán mi lọ sí Kútọ́nù èyí owó mọ́tò kí n lọ sọ́dọ̀ olóyè Ìgbòho kí lù lẹ́nu ọ̀rọ̀ kí gba information bẹ́ẹ̀ kí lọ sọ́dọ̀ bàbá kí gba information bẹ́ẹ̀ information yẹn kí wọ́n máa gbé bá àwọn kán lè máa fi ṣiṣẹ́ àbí ẹ̀ gbọ́ bàbá tá ní kò ní ètò nìyẹn o náà fẹ́ lo èmi kí lọ máa gba information wá information yẹn ní ọmọ bọ̀tá bá wọn gbà tí ọmọ bọ̀tá dèrò ọ̀run yìí o ẹnikẹ́ni tó bá yọ̀lẹ̀ ẹ̀dá o ohun búburú a máa yọ wọn ṣe o ẹnikẹ́ni tó bá yọ̀lẹ̀ ẹ̀dá ohun búburú a máa yọ wọn ṣe nígbà tán mú ọmọ bọ̀tá pẹ̀lú ọlọ́pàá I was the one that called olóyè Ìgbòho olóyè ní òun ò fẹ́ dá sí ó lé ọmọ bọ̀tá ti ń dọwọ́ rú òun ò dẹ̀ fẹ́ kó dàbí pé òun ló rán lọ́bẹ̀ mo ní olóyè má ṣe bẹ́ẹ̀ ikú ò ní pa olóyè Chief Sunday Ìgbòho gbogbo ẹni bá roku wo olóyè Ìgbòho ó máa lo gbogbo wọn mọ́gbà ni á lo gbogbo wọn mọ́gbà ni ẹ tí ì rí kankan gbogbo ẹ̀yin tẹ́ tàbùkù ọmọkùnrin yẹn ìṣẹ̀dá ẹ̀ máa jẹ yín yà mo lólóyè má sọ bẹ́ẹ̀ àwọn èèyàn máa sọ káàkiri pé ṣé ẹ mọ̀ pé gbogbo gbàtà ṣe rálì yẹ ọmọ bọ̀tá pamọ́ yín tipẹ́tipẹ́ ni wọ́n ti rí ọmọ bọ̀tá mọ́ yín wọ́n ní ìkan nínú àwọn ọmọ ẹ̀ lọ́lọ́pàá mú tí ò ṣe ẹni tí ń bẹ̀ yìí olóyè ni bàbá Èkìtì ọ̀rọ̀ tẹ́sọ yẹ ọ̀rọ̀ yẹ wọ̀ mí lára mo ní táyé má máa sọ nìyẹn ẹ má ro ìwà ẹ̀ ṣùgbọ́n orí ọ̀fẹ́ láti wá sí Kútọ́nù wá bá yín ní ò gbẹ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ wọ́n ní ta ni mo lè pe o ta ni mo lè pe mo ní Kasmon ló pè mí mo wá ní kí pe Kasmon yẹ kó fún mi kó fún àwọn ní nọ́mbà ọlọ́pàá yẹ Kasmon sì wà láyé nǹkan ò ní ṣe Kasmon wá pe olóyè ló líìkì olóyè mọ́ ọlọ́pàá yẹ tó lóyè fi bọ́ ọlọ́pàá yẹ sọ̀rọ̀ ó léyìí owó tó olóyè sẹ́ẹ̀n tó fi gba bẹ́ẹ̀lì ọmọ bọ̀tá bàtà ọmọ bọ̀tá máa jáde síta ọ̀tọ̀ ní tó sọ ẹnikẹ́ni tó bá ti fi ibi ṣú olóore ibi ò ní kúrò nínú ilé ẹ̀ nínú ayé ẹ̀ iṣẹ́ tó fẹ́ fi àwa yìí ṣe táwa ò gbà àwọn bàbá tó sọ fún yín pé wọn ò létò ẹ má gbàgbé pé kì í ṣe ọjọ́ táwọn bàbá yẹn bẹ̀rẹ̀ ní Dúpẹ́ Onítìrí jẹun o wọ́n ti ń tò nǹkan wọn lọ ìgbà tí bàbá lọ sí UNPO Dúpẹ́ Onítìrí ò tí ì dé o táwọn àjọ àgbáyé tán sáyìn Yorùbá Dúpẹ́ Onítìrí was not yet come bàbá ò dẹ̀ létò wọ́n wá fẹ́ máa lo àwa kankan lọ máa gbọ́ information wa ṣùgbọ́n àwa tá a fẹ́ jayé ọmọ wa mọ́lú àwa tá a fẹ́ kí ọ̀rọ̀ wa ó dó kó dàbí òwò ṣùkùṣùkù dá wáyé we reject it ẹ wo bí tó bá ọmọ bọ̀tá dé so ìwọ ìyá tó wá ń dá yẹn ẹ wá sọ pé Sunday Ìgbòho ló lẹ́kìtì Èkìtì ló ní Sunday Ìgbòho ó yá para ẹ Sunday Ìgbòho lọ́lọ́run fi ṣe Yorùbá rán òun nìmọ́lẹ̀ bàbá Akíntóyè ní pílà tọ́lọ́run gbéṣẹ́ yẹlé lọ́wọ́ Ọlọ́run wa ń lo Sunday Ìgbòho gẹ́gẹ́ bí àwọn set of doctors nígbà tó pè mí sínú mítì wọn ẹni máa ní àmì professor sososo àmì doctor sososo àmì kìrìkà sososo nínú gbogbo àwọn tó pè mí yẹn èèyàn 3 péré nínú wọn ló wà ní bíbá yìí the rest outside náà wà pé wọ́n join struggle yìí because of Sunday Ìgbòho àwọn tá a rò pé wọn ò lè darapọ̀ mọ́ wa wọ́n darapọ̀ mọ́ wa torí Sunday Ìgbòho. Sunday Ìgbòho lẹ wá ń wọnú sílé ní àdàbíàdà ẹni bá sọ̀rọ̀ Ìgbòho lẹ́yìn o láburú àdàbíàdà ẹ tí rí kankan
àṣírí yín máa tú àṣírí yín máa tú àṣírí ẹni bí ìbò àtẹ̀yìn o àtìyá onítìrí o àtàjàkáyé o àti ìjìnlẹ̀ ni o àti Black Lion ni o àtẹ̀yìn tẹ́ gbójú síta o àtẹ̀yìn tẹ́ gbójú síta o àti Gani Adams o atẹ́gùn àlàáfíà ò ní fẹ́ sí yín nílẹ̀ Yorùbá yìí mọ́. Yes, mo sọ bẹ́ẹ̀ náà. Kí ni Sunday Igboho rà nígbà Gani Adams pẹ̀lú àpẹẹlẹ tọmọkùnrin ń fún tọ́lá nánánánánánánà ààrẹ wa ni ẹ má sọ̀rọ̀ sí nánánánánánánánánà mi ò láìkẹ́ mo láìkẹ́ kí ló rà nígbà ẹ̀ kí ni Sunday Igboho rà nígbà ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ni Sunday Igboho rà nígbà Gani not know pé ó ti ní ló ti Dúpẹ́ Onítìrí tí wọ́n ti jọ ṣe negotiation pé kíní òmìnira 2022 yìí òmìnira republic tẹ́ ń ṣe yìí o èmi lèmi máa fa candidate Adélélẹ̀ o tó dẹ̀ ti jọ sign agreement yẹn tó jẹ́ pé ọmọ Gani ni Dúpẹ́ Onítìrí wá gbé kalẹ̀ ó jọ gàté kò jọ gàté eégún àtiró wọlé ènìyàn àtiró jáde mọ̀ ní tí àlejò bá wọ̀lú tó bá nàka sí sàárè àfẹ́ ti mọ̀ pé lọ́wọ́ ara lẹ́nu ojú máa ti gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá ojú máa tì yín orí òbẹ́ni ó ní kágo 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 akágo síbì kan o kágo 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 akágo síbì kan kàkàkàn gbọ́ mo ní kágo 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 akágo síbì kan o kágo 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 akágo síbì kan. Aṣọ Rock Dúpẹ́ Onítìrí Ṣèyí Mákindé ti wó lulẹ̀ kágo 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 akágo síbì kan. Dúpẹ́ Onítìrí dẹni tí ń sá kiri ó ti di ẹ̀mẹ̀ tí kìí sunlé àná kágo 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 akágo síbì kan. Ṣèbó ní ìjọ àgbáyé ń bẹ lẹ́yìn àwọn wáyé tí Dúpẹ́ fi ń sá kiri kó dúró. Kó dúró kó ní yẹ́ ìsìnjọ àgbáyé wà lẹ́yìn wa kóhun àti Ṣèyí Mákindé jọ máa pò kí Adélé náà dúró kóhun àti Tinubu jọ máa pò ẹgbọ́wèrè ó nítorí pé orílẹ̀-èdè wọn ní Ṣèyí Mákindé ti wà wèrè náà jáde nígbà tó kàwé yẹn mo ní agbára láti pè fógun mo dẹ̀ ní agbára láti bó ló ṣe sọ yẹn àwa ọmọ Yorùbá YYC nàbí ní wákàtí ọ̀wọ̀ yìí gẹ́gẹ́ bí agbára tí a fi fún mi láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹ primary school tó fi dé ìwé girama yẹ secondary school tó fi dé ilé ìwé gíga ìyẹ university mo ti pa wèrè àwọn ọmọ ọ̀la máa lọ sí yunifásitì ọ̀dọ̀ wa bí báyìí ẹ̀rọ awò báwọn ọmọ ṣe wà wọ́n ṣe dáadáa ń ṣe títí wọn dáadáa gbogbo yunifásitì tó wà lẹ́kọ̀ọ́ àti private one àti second àti government one máa tún ṣe fídíò ẹ̀fún yẹn rí àwọn ti pa wọ́n dẹ̀ ní Adélé wa ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira òyìnbó òyìnbó Dúpẹ́ Onítìrí ayayaya indigenous Yorùbá Republican Nation òfò lẹ máa ṣe gbẹ̀yìn ẹ jáde síta wọ́n ń ṣèjọba inú afẹ́fẹ́ wọ́n ń ṣèjọba ẹ jẹ́ kí n tún rán yín létí ní ìgbà kan lórí péjì wọ́n ní tí Adélé bá máa bẹ̀rẹ̀ gọ́fúnà Èkìtì ló máa bẹ̀rẹ̀ pé obìnrin ni bóyá obìnrin yẹn ló bú mi lánàá ṣìṣẹ́ ọmọ ọkọ bóyá obìnrin tó bá jẹ́ gọ́fúnà Adélé lẹ́kìtì
ló sọ mí di bàbá Òsénì tó ní Òsénì Ọláolúwa Ọdẹ́níyì orúkọ yẹn dẹ̀ dáa Òsénì mo dẹ̀ ti adopt yẹ mo adopt orúkọ yẹn Òsénì tó bá jẹ́ pé ìwọ ni jáde síta kò nídìí kó lọ bábá o ìyàwó ẹni kó wá bá máa lu nọ́sẹ̀sì bastard sí ẹ lára máa lu ẹbí ìgbà táwọn àwọn bàbá wáyé jọ̀wọ́ náà bá lu aṣọ òfin ni máa lu wèrè ara ẹ ẹ̀yin akúmọ̀mọ́jú dídì ẹran ẹja ṣáwà yìí bàmí àkàlàmọ̀gbò yóò dára fún yín jáde ojú òní tì yín jáde síta wọn ń ṣèjọba nínú afẹ́fẹ́ àwa ò fẹ́ jọba tá à ní rí sójú afẹ́mọ̀sẹ̀ kí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ní tẹ̀sí sí mo fẹ́ mọ sẹkítẹ́rìàtì yín lẹ́kìtì ń bíbà yìí àtòǹdó màá ní kọ́ ọmọlúkọ àbámi kọ́ àwọn èèyàn wà lọ́dọ̀ àtàwọn àti bíbà yìí à ń lù yín bí ẹni lu aṣọ òfin ni à ń lù yín bí ẹni lu aṣọ òfin ká tó lọ ọdún bàyín wọ́n fọ́ ọlọ́pàá tọ́ba ní kí là ń lù kúrò lára yín kí là ń lù yín fún àlà ń lu ọmọ àlè elétí dídí ara yín ọmọ tá a kọ́ tí ò gbọ́n tá a kọ́ tí ò gbà là ń lù. mo retí ìwọ gómìnà Èkìtì o gómìnà Adélé Èkìtì tán bá bí ẹ tó bá jẹ́ pé ọmọ ọkọ Èkìtì ni ẹ jáde síta àti ìwọ ìyá tó ṣe èké ìbú lánàá jáde síta kọjá jọ ríra wọn. ta leléyìí àyànlẹ́yẹ wà àwọn ọmọ ẹ̀ràn kíran leléyìí ẹ̀yẹ pé ìjọba yín jáde síta ẹ má bọ̀ ẹ má ṣẹ̀kẹ́ orí íńtánẹ́ẹ̀tì nìkan ẹ jájọ ríra ká pàdé níwájú yìí màá ní káwọn ọlọ́pàá kákọ́kọ́ pagbo yí wa káná kákọ́kọ́ fi lílù ṣe kákọ́kọ́ fi ya máàpù ọ̀fọ̀ Èkìtì sí yín lára náà ká fi lílù Èkìtì kí n bọ̀ lọ́rẹ̀ ranírúkù kí n fi ya bátàn máàpù Èkìtì kí n fi yà sí ẹ lára náà ká tó hand over yín lọ́lọ́pàá ẹ fẹ́ bá ohun tó dára jẹ́ ni àní gbà fún yín òmìnira titi yín a ò fẹ́ omi ìnira ní omi ìnira lẹgbẹ́ dání kí ló dé tí Dúpẹ́ Onítìrí yín sá ṣe ló yẹ kó tó mẹ́rin pé wẹ́ẹ̀ ṣé ìjọba Niger Republic ṣé ó gbójúgbóyà kán lọ Aso Rock kì í sì pé wọ́n fẹ́ lọ wọ Aso Rock ṣé kì í ṣe pé àwọn ọmọ ológun wọn máa dúró gbámúgbámú ni kí ló dé Aso Rock títí yín tí gómìnà wo ara ló máa pa yín bí ìyá tó ṣe pè lánàá yẹn tó ní ara gbígbẹ ló máa pa àwọn àtọmọ òun tẹ̀rántẹ̀rán bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí. bẹ́ẹ̀ ló máa rí tí àṣẹ Ọlọ́run ti gùn. ẹ má bọ̀ ẹ yọjú kárí yín àbùkù ká láṣejù ó tẹ́ ó ká láṣejù mo wá rántí ìjọ tí mo ń bẹ ọmọbìnrin yìí pé ṣèbáwa lẹ́lẹ́ ń jà fún ó ní bẹ́ẹ̀ ni àwa lẹ̀ ń jà fún àbí bẹ́ẹ̀ kọ́ ó ní bẹ́ẹ̀ ni tó bá já wa lẹ̀ ń jà fún àfẹ́kẹ́ padà lẹ́yìn bàbá àfẹ́kẹ́ ṣọ̀kan aṣọ to the extent ẹ kí bàbá ẹ káàárọ̀ o ẹ káàsọ ohun tó bá wà lọ́wọ́ yín ẹ má fi wọn bàbá. ìyá kan náà ọmọ Ọ̀ṣun state ní Ayọ̀ Brown lónìí tí màmá wọn bá pe tó bá pe bàbá máa kú ẹ̀yin lẹ ti kú tògótògó yìí o Dúpẹ́ Onítìrí ti lòyìn tó ti gbé yín dànù ó ti lòyìn tó ti sọ yín sígbó bẹ́ẹ̀ náà lóde ni máa lòyìn ẹ̀yin ọmọ Yorùbá láìpẹ́ ẹ bẹ̀rẹ̀ sí gbọ́ ẹkún àgbàlagbà ẹkún ọ̀dọ́ ẹkún abiyamọ ẹkún arúgbó tó ti dá owó fún Dúpẹ́ Onítìrí nígbà táwọn bá rí Dúpẹ́ Onítìrí mọ́ àtàdélé wọn Ìjìnlẹ̀ ti gba ṣíà àti tiẹ̀ nínú owó yẹn olẹ́bìrì tó sọ gbogbo tó sọ yìí ó ti gbà á ṣe bẹ́ẹ̀ èèyàn kan ló bá wọn kó aṣọ wọlé àwọn ọmọ ìrankíran ni wọ́n gbogbo yín pápátá lẹ máa ṣubú
torí ẹ dalẹ̀ Yorùbá gbogbo yín pápátá nílẹ̀ Yorùbá máa dá lẹ́jọ́ torí pé ẹ ṣe ibi sí ilẹ̀ Yorùbá gbogbo yín pápátá ní àwọn onílẹ̀ máa dì yín lẹ́sẹ̀ mú tá fà yín wọnú kòtò torí pé ẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ọmọ Yorùbá ẹ̀ taṣẹ̀ wọn lẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ fọkànbalẹ̀ o Yorùbá ní ìṣẹ̀wọ́ ò bàjẹ́ o iṣẹ́ Ọlọ́run ni tí ò sẹ́ni tó lè bàjẹ́ àgbékalẹ̀ Ọlọ́run ni ṣùgbọ́n ohun gbogbo lè tó wà fún mo sọ kì í ṣe pé wọ́n fi pàtó fún mi December 2022 tí ò bá jẹ́ pé ọmọbìnrin àtàwọn tó tẹ̀lé lẹ́yìn yọwọ́kọ́wọ́ àbá ti máa kọrin hallelujah pé Olúwa ó ṣeun pé àwọn onílẹ̀ tó ti wà lẹ́yìn ó bà ní kò tí ì bàjẹ́ a máa débi tá a fẹ́ dé a máa rí ògo yẹlò Yorùbá máa padà sí orísun wa tó sun free education free health tó sun ìfọ̀kànbalẹ̀ tó sun ògo Yorùbá máa padà ń bẹ̀ lẹ má dẹ̀ gbàgbé àwọn tó ń sọ irọ́ di òótọ́ ẹ̀kẹ́tì dídì sí ọ̀dọ̀ wọn Yorùbá ò lè kọ̀tọ́ báyìí ká má rí alẹ́ elétí dídì láàrin wa ká má rí àwọn ọmọ àlè bẹ́ẹ̀ ni irú wọn lẹ rí tó ti jáde síta n tó tún wá fi dùn ní pé majority àwọn tó kàwé dáadáa tó jáde tó travel káàkiri Dúpẹ́ Onítìrí bàbá kan pariwo lọ́wọ́lọ́wọ́ sí pé oògùn ní Dúpẹ́ Onítìrí fi gbalé lọ́wọ́ òun tẹ́ bá gbọ́ program Ọmọlúkà lẹ́nìí pé bàbá yẹn ń pariwo pé oògùn ní Dúpẹ́ Onítìrí fi gbalé lọ́wọ́ òun àwọn tó sì máa sunkún pọ̀ tí Dúpẹ́ Onítìrí ti báyé wọn jẹ́nu torí gbogbo eléyẹ báwa bá ṣe ń mọ̀ là á máa tọ́ka sí gọ́ọ̀mẹ̀ntì tí gọ́ọ̀mẹ̀ntì ọmọ wo tọ́ba kì í ṣe pé máa wo tán wọ́n á tún fún yín lórí ọ̀fẹ́ láti kọ ilẹ̀ ẹ̀bẹ̀ yẹn ti dilẹ̀ gọ́ọ̀mẹ̀ntì pé ẹ jọ̀ọ́ ní àgbègbè ibi tẹ́ ti wọlé yẹn nìbàdàn ṣe rí àwọn yẹn pariwo pé wọn ò ní ẹ̀ sẹ́ńtà gọ́ọ̀mẹ̀ntì Ṣèyí Mákindé ẹ bá wa kọ́ hospital bẹ́ẹ̀ hospital tó dáa ẹ bá wa kọ́ bẹ́ẹ̀ ilé kejì yẹn ó jìnnà síra wa ẹ bá wa kọ́ ọjà bẹ́ẹ̀ káwọn ará àdúgbò yẹn náà jèrè kọ́ jèrè òtítọ́ gbogbo bí tí ẹ bá ti rí ilé wọn àwọn ilé àwọn aṣebíyẹ tẹ́ ẹ bá ti wo kò sí orí ọ̀fẹ́ láti kọ́ padà mọ́ ó ti di ilẹ̀ ìjọba ibi tá a máa fi kọ́ primary school kọ́ fi kọ́ ibi tá a máa fi kọ́ health center kọ́ fi kọ́ ohun tó ẹ bá rí pé ó tọ́ sáwọn aládùúgbò yẹn ẹ ṣe bẹ́ẹ̀ kán jèrè pé wọ́n dalẹ̀ Yorùbá gbọ̀n ìran Yorùbá yìí jagun bí ẹrú Igbo people wọ́n ti wà lẹ́nu more than 60 years Yorùbá bẹ̀rẹ̀ láìpẹ́ a lé wọn a bá wọn wọ́n ń wo àwòkọ́ṣe Yorùbá lọ́wọ́ torí pé àwọn bàbá yẹn wọ́n ń lo kínní wọ́n ń lo ọgbọ́n ju agbára lọ ọgbọ́n yẹn lọ́lọ́run dẹ̀ fún wa Dúpẹ́ Onítìrí ò lọ́gbọ́n ọgbọ́n tó yẹ kó ní ó ti fi dóko káàkiri odò tàbíọ́lá odò ti Tanko Àyùbá odò ti tọ̀hún odò ti ìsàdògán that anybody can togi sí ó ti yòrò ohun tó tí Dúpẹ́ Onítìrí ẹ̀rí pé tó bá wégele àwé méjì ni kò nínú lórí mọ́ ni ẹ ti gbàgbé ṣé kí n rán yín létí àbí kí n wá fídíò síta níbi tí ò ti mọ̀ pé ìjìnlẹ̀ ti tẹ kámẹ́rà tó dàbí wèrè bí aláwòkù àwọn Èkìtì àti Oǹdó akọ́bìnrin bá ti dókò àdójù tọ́bìnrin bá ti dókò àdójù irun la ti máa mọ̀ irun à máa re ni ẹ̀rí kò nínú lórí mọ́ òun lẹ́bí máa rí tó máa wégele kí ni ẹ̀jì Dúpẹ́ Onítìrí tó máa wégele àwé méjì kò nínú lórí mọ́ ni gbogbo ọpọlọ ẹ̀ ó ti fi ohun tó yẹ kó fi ṣọmọ kó fi ṣàǹfààní ó ti fi dókó tán anybody can kíkí sí àdògánni ó ṣe mí láàánú fún àwọn tó jẹ́ ọkùnrin tó kàwé tán lọ́gbọ́n lórí tó jẹ́ pé Dúpẹ́ Onítìrí náà tẹ̀lé lẹ́yìn akẹ́kọ̀ọ́jú ilé ìwé ti kú ló fi jẹ́ pé Dúpẹ́ náà tẹ̀lé lẹ́yìn Dúpẹ́ tí ò dé ẹnu ọ̀nà United Nations tó lóun ti gbàgbé lọ́wọ́ àwọn United Nations ẹ ṣáà rí fake ambassador tó gbé jáde ń jọ àná tó lọ ń ka lẹ́tà nínú tọ́lẹ́ẹ̀tì Yorùbá wake up and I like that the way Olóyè Ìgbòho sọ tó bó ṣe sọ̀rọ̀ lọ́dọ̀ Oríyọmí Hamzat
Dr. Oríyọmí Hamzat ó ní táwa bá máa jáde ní Yorùbá nation títí wa ó kéré jù 20,000 ènìyàn máa tẹ̀lé wa lẹ́yìn gbogbo ilẹ̀ Yorùbá láti ti ṣe rally we did not have a record pé èèyàn kan kù torí pé àwọn ẹyẹ gangan la fẹ́ gbà ló fún ìjọba kọ́ la fẹ́ gbà a ṣe rally dáadáa àwọn olórí wa tó máa sọ pé ẹ má bá ọlọ́pàá jà o ẹ má bá mi jà o àwa ti ń lọ ní rally tẹ́lámì gba káàpù lọ́wọ́ wa tẹ́ ń gba sígílẹ̀tì Yorùbá nation lọ́wọ́ wa tí ìṣe ọ̀nà méjì tí ìṣe ọ̀nà mẹ́ta mọ́ ẹkùnrin mẹ́bàá nígbà tá à ń lọ sọ́yọ́ ó kù dé ká wọ Ọ̀yọ́ la pàdé àwọn àmì yẹn lọ́nà wọn níbo lọ́la là ń lọ rally ni ìkànnì wọn ní Yorùbá nation mi yes mo dé káàpù lórí ó ní can I have this cap mo ní let me give you ohun gbogbo àwọn tó wà ń bẹ́ pàpátá náà gba káàpù yẹn lọ́wọ́ wa we did not fight anybody torí wípé àjọ àgbáyé we can do it with dialogue tí ò ní mógun dání tí ò ní mú ìjà dání ṣùgbọ́n kéèyàn kan ní pé òun gbẹ́jọba délé wọlé o tí city governor kan sì wà bẹ́ẹ̀ tí president ọba ìpè méje nílùú la gbọ́ kẹ́ lè mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé Dúpẹ́ orí yín ti jọba orí yín ọpọlọ yín ó ti yọjọ bẹ táyà mọ́tò ẹ ní làákàyè ọ̀pọ̀lọpọ̀ nínú yín bóyá òtútù Amẹ́ríkà òtútù London òtútù Canada ó ti mú kí iyè yín ra ó ti mú kí ọpọlọ yín kó kú brain yín ò function fún ẹ̀ mọ́ kò function náà mà lẹ́fí ń ronú bí apọ̀dà tí Dúpẹ́ dẹ̀ ń lórí ọ̀fẹ́ àti ntì àwọn kẹ́sì wà lọ́dọ̀ ìjìnlẹ̀ náà tó pariwo ẹ̀ ń wèsì táìmù yín ni ẹ̀yin tẹ̀ lọ́gẹ́dẹ́ orúkọ Jésù Allah Ògún o àwọn iye inú wọn ò lè dùn sí yín àwọn Ògún Ọya Ṣàngó tẹ̀ ń pè yẹ Ọbàtálá tẹ̀ ń pè inú wọn ò lè dùn sí yín torí àwọn iye tẹ̀ ń dárúkọ yẹ wọ́n fi gbogbo ara wọn ṣiṣẹ́ lẹ̀ fún ìran Yorùbá ni wọn ò jèrè iṣẹ́ yẹ àwọn ọmọ wọn tó yẹ ká máa tún máa jèrè ogun náà jà àwa rí àwọn tọ́lọ́run fẹ́ lò láti tú ìran Yorùbá kúrò lẹ̀ ẹ wá ń gbógun tì wọ́n ẹ wá lá ń pé Ògún pa wọ́n Ṣàngó pa wọ́n àwọn tó ní kí ìyá wọn Onítìrí kò lè ṣàṣeyọrí Dúpẹ́ Onítìrí ò lè ṣàṣeyọrí nílẹ̀ Yorùbá torí ọmọ ìran kíran ni bàbá ẹ̀ ni ó wà lára àwọn tí ò jẹ́ káwólọ́wọ̀ wọlé tó ti mọ̀ pẹ̀lú Nnamdi Azikiwe tó ń gbógun ti Awólọ́wọ̀ ẹ̀ ní ṣe rere láyé ẹ̀yin ọmọ Yorùbá àṣeyọrí ni títí wa orílẹ̀-èdè wa máa dúró ṣe rí n tó ṣẹlẹ̀ yìí gbígbà àdúrà yín ni ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ ní ìṣẹ́gun láyé a máa sọ pé Olúwa má jẹ́ kí àṣírí ọ̀tá mi bò Olúwa yẹ̀yẹ́ ọ̀tá mi adániwáyé yẹ̀yẹ́ ọ̀tá mi gbaṣọ iyì lára ọ̀tá mi jẹ́ kí ọ̀tá mi ó ṣẹ̀sín gbangba ẹ̀sìn gbangba ní Dúpẹ́ Onítìrí ń ṣe yìí ẹ̀sìn gbangba ní Gani Adams ń ṣe lọ́wọ́ gbogbo àwọn agbódegbà ẹ̀sìn gbangba náà ń ṣe lọ́wọ́ wọn àdẹ̀ tí ìṣètò wọn ṣe bẹ̀rẹ̀ ni God bless you.